Becky, wọ́n gbà mí lọ́wọ́ ọkùnrin yìí o. Kí ló sọ pé ṣòro? Wèrè kan báyìí tí mo pàdé ní school nígbà tí mo ṣe lecture tán náà lónìí. Mo ṣe lóun fẹ́ pin mi nìyẹn, mo bá fún ní pin mi, ó dẹ̀ ti ń pin mi látàárọ̀ báyìí. Àtàyà o. Ó yẹ kó mọ̀ pé àwọn ọkùnrin campus yìí wọn láyọ̀lì one bit. Kókó ní pé ká ṣàyàtọ̀ sí every other person ní campus yìí. Ká wà very very smart, intelligent and decent. Ìyẹn gangan ní kókó. Ó gbọ́n kan tó tún sọ, ó ní kí n wá sílé òun. Ilé ọ̀rẹ́ mi ilé má lọ o. Ṣé mo pa àwọn boys yẹn wọ́n burú gan kankan anything dem náà lè ṣe tó bá lọ ń sìn kọ́ má lọ rí èpò ẹ̀ wọn. Àbí o. Ọkùnrin kan. Ẹ wo ẹ jẹ́ amẹ́nu kúrò ní gbogbo ẹ̀. Èmi ní lectures by 10, ta ló ní lectures by 10? Lectures o kí ló lè kọ́ bí an hour time fún tó ní lectures. Ìwọ ń kọ́? Èmi ò ní lecture o. O ti fall in love ti yẹ lórí. Ṣé mi nìkan ni máa máa lọ fún lectures by? Ó ga o. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o. Tọ́lání, báwo ni ọ̀rọ̀ láti discussion wa náà? Kò ṣe pé kò wù mí náà, but mo ti make our necessary researches about you, and the point is I found out that you're very very nice, easy going and Oh, sure. very very sure.
You can believe what you accept proposal. Maybe she want yeah, hold on. Don't mind. Just let me take you. I promise to be nice to them. Okay, the best. Yes, I won't lie to you. I'm very happy. Mo kàn pretend like seriously. Why is it Mo fẹ́ play cheap. Owó tẹ ẹ̀rí kan náà ṣe bí orí bó ṣe ṣe kì í. Tọ́wọ́ tẹ wá ń sọ̀rọ̀ gbogbo lẹ́jọ́ ṣé rù tí ẹ rí? Ọmọ ìyá mi lẹ́nu máa ń torí bí o lè mú ẹ̀rọ yóò yẹn. Ó fọ́ ní ìgbọ̀rọ̀ náà. Becky, what's up? I'm fine o. Báwo ni ṣe wà pa? Ó ti lẹ́sìn mo ti rí ẹ o. Actually, mo lọ sílé kó o wá padà. Èmi lẹ́gbẹ̀ẹ́ orí bó ṣe yọ bí ọjọ́ ni. Má fi mí lé rárá. Ìjọ ò lè parẹ́. Jésù. Bẹ́ẹ̀ Yeah, man. Becky, yeah? Jọ kárí wá. Lọ ṣọ́ ara o. Okay, trust me now. Ọ̀rẹ́ mi, ṣé kò sí? Mo wá bínú pé mo dá ìpadà. Ọ̀rẹ́ mi tó wà bí yìí, òun láìpẹ́ láti mọ ẹjú báyìí lọ. Ṣùgbọ́n bá mi spare ní mínítì ṣẹ́jú bí mélòó kan fún bẹ́ẹ̀ kó fi rí ẹ̀. Ẹ dùn gan-an lọ, ẹ wà pa jù. Ẹ wọ bẹ́ẹ̀ kọjá lẹ́ẹ̀kan ẹ ṣe ló dàbí pé áńgẹ́lì náà kàn kọjá. Lóòótọ́ ẹ ṣe gan ni ẹ ṣe. Tell you, I'm serious. Wow. Ẹ dùn gan-an, àwọn ọkùnrin sọ fún yín pé ẹ dùn gan-an ni. A ní àwọn ọkùnrin. Ó dà fún ọdún sí dáadáa. Ọ̀hún tẹ́lá ti. Hey, well, I'm Becky. Alex. Mo fẹ́ kẹ́ tún ayé mi ṣe. Kẹ́ bá mi tún ayé mi ṣe, kí mi náà lè tún ẹ̀mọ́ kẹ́kọ̀ọ́ sọ fún mi pé yes, wáyé yes. Ó ti tán, ayé mi ti dára. Ó tọ́ ni mo sọ. Ọ̀rẹ́ mi, ṣé òótọ́ ni bọ́bọ́ yìí sọ ṣá? Ó mọ̀ kan, àti tún ayé bọ́bọ́ ìṣèkọ́ ni problem. But mi fẹ́ mọ̀, mi ìfẹ́ òṣì, mi ìfẹ́ ranù, mi ìfẹ́ bullshit. Tó bá gbé bullshit wá, èmi gan máa fún ìgò tó yẹn bẹ́ẹ̀ kí ìgò tó yẹn. Ọ̀rẹ́ mi yìí sórí A1 ni. No, A1 ni kò sí doubting about him. Mo àṣù ẹ̀ ṣùgbọ́n. Ẹ bá fẹ́ tún ayé mi ṣe pátápátá. Tó ti ẹ sọ pé yes, why yes. Just yes. Ọjọ́. If that is the case, I'm all yours. Ẹ ṣọ́. Yes. I'm not like you. Ṣé ẹ máa kí gbé lọ fún lọ́ọ̀ṣì? Me, my dog. Àti Nkẹ́. How are you, ma'am? Are you later? Already. How are you in class? I'm a rivalry second. No problem. Baby, ó di Alex níbí ìgbà ìta wáyé. Kò burú wá pàtó.
You happen? Wow. Which are you going to do with me the nice time? What about the nice time? Ṣé lọ ra nǹkan ní ìta náà? Wà á lọ ra nǹkan. Orí bébí mi ò dẹ̀ ń lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ni ẹ ṣe ẹ́? Anyway, ó mọ ọ̀rẹ́ mi tó máa ń sọ roommate ní cousin mi lè. Rọra máa. Ọ̀rẹ́ mi báwo ló ń ṣe báyìí? Take me appreciate àbúrò ẹ̀ náà. Níyì, no. Bàbá ìṣẹ̀lẹ̀ gan orúkọ ẹ̀ ń mọ̀ pé fún dáadáa. Ọmọ níyì tó ti yẹn. That's my name. David, ọmọ jẹ́ kí n kú síbi tí máa kú sí. O tí David tó máa kú sí. Anyway, Christiana. Pardon me now. Just feel comfortable around you. But David, gbà. Ó fẹ́ pọ̀ kó lè mọ́ gbogbo ẹ̀ ṣé kí n bó lè fún ẹ. èmi ò ṣe jírí ní tí mo wọ relé. Anyway, kọ́ ló ṣẹlẹ̀ nípa èmi ló Christiana. Christiana bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi náà ni. Ọmọ mi ni kò síbi tí máa ti sí. Àti hàn àtọ́jú bàjẹ́ tó ń gbọ̀n bí ẹni tó kó wárápá yìí. bí mi ṣe wà yìí ṣá ebi ń pa mí ṣó ní mọ́tò ṣá. Ibo lẹ fẹ́ lọ. wàá gbé mi jáde. David, ẹ wọ́n ṣẹlẹ̀ máa rí létà ẹ wọ́n ẹ̀ máa bọ̀. Ẹ gbàgbé ẹ̀ bóyá ibi kọ́kọ́ kẹ̀kẹ́ tí bọ́dọ̀ fẹ́ rà. níbi ń pa òun. That is what I want now. First small chops àbí. David, létà ẹ. David, Kelvin, Banshee. The more reason why you pay. irú ìpèrò ló pe orúkọ àwọn mẹ́ta pọ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn kan náà. Wọ́n ló sọ wá lórúkọ yìí. David, ó mọ̀ pé wọ́n ń pè tí kò wá nídìí obìnrin ò jẹ́ fún wọn lò. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò ń gbé mi lọ́kàn ni. But ọmọ magic ọ̀rọ̀ tí kò fẹ́ sọ fún mi ni pé David, ọmọ mẹ́ta ni ló wà lọ́wọ́ mi sínú ọgbà ẹ̀. Sọ̀rọ̀ ọmọ yẹn sọ̀rọ̀. Mo fẹ́ máa ti ojú oníkàwé sàn káàbẹ̀. Báwo ni sọ̀rọ̀ bá David? Kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ṣèbí mi ni mo gọ̀ tí mo gbé àbúrò mi fún ẹ. Jọ́ kìíní àná tí wèrè ara ẹ̀ bẹ́ẹ̀ mi pé ọjọ́ tó rí Christiana àti wípé o kó nǹkan ó rẹ̀ gbọ́n pé tí n bá dé tó bá ti fẹ́ Christiana mo tún lóhùn pẹ̀lú ọmọ mi mọ̀ kó o ti dé last bus stop lórí burúkú rẹ̀ wà tún lanú sí i ó sọ pé ọmọ mẹ́ta ló wà lọ́wọ́ òun sọ àbúrò mi lóbi òun jẹ́ kí n máa mọ̀ pé. David, ní sùúrù ṣùgbọ́n tí kò yẹ lélẹ̀ ṣòro àbúrò Christiana ṣe ti ẹ̀ exceptional case ní tiẹ̀ kò sẹ́ni tó lè fọ́ọ̀kan bóyá wọ́n ẹ̀. Exceptional case ni kò fẹ́ jẹ òun pátápátá ni. Ọ̀tọ̀ láyé tiẹ̀ tó yẹ kò sẹ́ni tó máa fọ́ọ̀kan bóyá wọ́n ẹ̀ ṣe ti ẹ̀ má gbọ́n lórí ẹ̀ ṣòro àwọn méjì ẹ̀ fi pa ni wọ́n àná àwọn ọmọ ẹ̀gbọ́n wọ́n kàn wá sí lọ́ọ̀kù accidentally ni mo kò yẹ mi ìtẹ̀ wọn mọ̀ ìrìn ìpàdé wọn but orúkọ tọ̀tọ̀ ni mo fún wọn ṣó yẹ Kelvin mo fún kan Alex fún kan Sherry bọ̀ mọ̀ pé àbúrò ẹ̀ náà mo fún rí ní nítorí fẹ́ tí mo ní sí ṣó ti ẹ̀ David but magic ṣó sọ wọn tó wá ẹ̀gbẹ́ jù lọ́rọ̀ ẹ̀ àmọ́ ìta yẹn different department náà tó wá wà. But ọmọ ìlú wa ní iyì àwọn Yorùbá wí wọ́n ní pé tí ọwọ́ bá pọ̀ lọ́bẹ̀ kíkan ní kan kò ní yẹ so ìwọ lè sọ pé ọmọ pòwe nígbà tó bá kọ́kọ́ kó àwọn mẹ́ta àjọ tó lárúkọ mọ́ alórí tó sọ pé tí ó bá nídìí obìnrin ò jẹ́ kó mo ní ìwọ wá sọ pé ọmọ pòwe sí. bó gbà wò gbà tọrọ ló sọ fún mi ẹbí mi ẹ ṣì kẹlẹ. kí ló ṣe máa ń ṣọmọ ibo jàtijàti inú. ta ló ṣe ẹ̀pọ̀ ọmọ ibo ìsọ̀rọ̀ kan à ń sọ̀rọ̀ gidi sí òun sọ jargon sílẹ̀ mọ́ David mo expect kí wọ́n rí sí pẹ̀lú mi náà wọ́n fáwọn ilé mi ilé kan bí ìtújẹ́ mi àti ẹ̀wọ̀n kó ìdọ́ǹtè náà. ìdọ́ǹtè gbogbo ló fẹ́ báyé fámìlì wa jẹ́ ló fẹ́ run fámìlì wa. David wọ́n ló fún àwọn bíbí lọ́rọ̀ sọ náà mo expect kó sọ better náà ó yẹ kó yẹ náà. We are in this game together ṣé torí pé àbúrò wa ní bọ́ọ̀lù wa di pé. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ọ́. ṣé tún ti ń jáde ó tún ń sọ ṣó fẹ́ mọ̀ mo ti ní ọkọ tuntun nínú kámpọ́ọ̀sì.
Yeah. Tell me something. Me, very tall, cute, handsome. In fact, so I shared it by Lori jeans. But tomorrow gbé tongues. Not just tongues. Tummy ill figure. Tomorrow lovely frame. To bá ń rìn by our tree. To bá ń jẹun by our tree. Yeah. It's so cute. About Bongados. Èmi náà ti fẹ́ sọ fún yín tẹ́lẹ̀. Èmi gan-an mo ti ní boyfriend. His name is Alex. He's tall, dark, and handsome. Ṣé ni wípé ìwọ náà ní boyfriend? Bàtà ń sọ ẹ̀yẹ́ kan. Èmi gan ti fẹ́ sọ ti tèmi látọjọ́ ọjọ́ ẹ̀. Mo kàn wá nǹkan kékeré kan tó máa mú jáde náà. Èmi náà ti ní tèmi o. Ẹni tó ń múnú mi dùn. My newfound romantic relationship. Tọ́lá, ìwọ náà ní boyfriend. Ó máa ń dá mi lọ́rùn each time gangan tí bá rí báyìí. Ó mọ nǹkan tó tẹ̀ máa ń dá mi lọ́rùn jùlọ rẹ̀. Èjì ẹnu ẹ̀ gangan. In fact, Sheriff is so handsome. Just. Anyway, with the worry years old. So lè ní boyfriend. Yeah. But Tọ́lá ní. Ṣé o fi òwe pé ká pé ọkọ wa wá sí ilé ká sọ oúnjẹ so that ma lè meet one-on-one? Àbí kí ló fi o? Yeah, that's a good idea. It makes sense. Yeah. It makes sense. You're not alright. Okay. Èmi tí mo ní yẹn so ìwọ ní boyfriend kò sọ. Èmi lẹ́jọ́, ìwọ náà ń kọ́. Ṣé wọ́n sọ tiẹ̀ fún mi? Kákọ́ bọ̀ o. Ṣé sọ sí? Ṣùgbọ́n Okay o. bá mi ra hot dog bọ̀ o. Who's that? Daniel Wọlé. Jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Má alpha rárá. Ó mọ nǹkan tó ṣe. You know how precious you are. O dẹ̀ lè mú bó jẹ́ 5 naira ni kò fi send text message àbí lóní 12 naira kò fi call me. Baby, I'm very busy. You shouldn't be sorry. Tóró mọ́mọ́ ṣe ni. Tóró mọ́ pé mo ti nífẹ̀ẹ́ jù. Mo ti sọ bá ìbọ̀dá ti ṣùgbọ́n látàárọ̀ mẹ́. It's just that I'm sorry mo ń ṣe bẹ́ẹ̀ o wà very lucky gan. Mo kàn ní pé kí n kàn sáré wẹ̀ sí ṣẹ́ẹ̀sì bẹ́ẹ̀ wọ̀ jáde lọ́la lórí bẹ́ẹ̀ jẹ́. Ṣé ní pé kí n kọ́ àjọ jù sí ẹgbẹ́ kí n àjọ jù sí ẹ náà ni. Mo bẹ́ẹ̀ bí ìwẹ̀ ṣe rí. Ó dẹ̀ mo fẹ́ jáde báyìí. Mo bẹ́ẹ̀ mo bí báyìí. Mo ti sọ fún ẹ time is now number. Baby. Stop now. Baby. Leave first. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ẹ ṣe jẹ́jẹ́ ọmọléèwé. Thank you, baby. Ṣé lẹ́tọ̀ gba àti fún mi? Sure. Ó ṣe mí. No, kò ṣe bẹ́ẹ̀ as in mo are very busy látàárọ̀ that's why I can't get to you. Just one or two things, sha. Okay. Yeah. Choose. So much. Appreciate you. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá. Tí mo bá mí ìṣẹ̀ ṣe mo máa ń bí báyìí. Ọmọ bẹ́ẹ̀ ń ṣe mí ni. Ṣé ìgbà tí mi pè é tó sọ pé kí n máa rí pé òun bọ̀ ọmọ mo ti wá student. I'm serious. That's my baby. Okay, but you know something? I can't wait to have you. What baby, you understand me now, eh? Just once, eh? Ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́
expect a lot of time to one. You look very, very great. Oh, really? Yeah. It's all for you. Joke. Where are you going to something? Oh, and back, I'll hold everything. Hold everything. I'm just very busy. That's why you know now. Trust me, you should know. Okay. Not already. Hey girls, Emmy's boyfriend. What's his name? Emmy's boyfriend. Ni. Alex, mi sọ fún ẹni lẹ́yìn náà. Alex, mi sọ fún ẹni lẹ́yìn náà. Oh my God. Sheriff, níbikíbi tó bá wà kò ní dáa fún ẹ o. Wàláì tàláì tí aláàárọ̀ bá ní kó dáa fún ẹ alálẹ̀ ò ní gbà wo ilẹ̀ rẹ̀ ń gbọ́. Wàláì tàláì wo ọkọ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ olórí burúkú tí mo ń pè Sheriff fún ẹ wo láyé ẹ ò ní gbàgbé dúró náà ṣé kò tí ì ṣe nǹkan kan fún wọn. Ní kíni? Olórí burúkú ti lọ jìnnà. Ó ní ta fún ẹ oníṣòwò rẹ̀. ń gbọ́ ó ti lọ jìnnà ọ̀rẹ́ mẹ́ta. Ó tún sọ̀rọ̀ pa ìbára jù. Lọ tẹ́lẹ̀ bàbá jẹ́ òòrùn. Má fẹ́ ṣe pé. Bàbá kó bá tẹ̀ ẹ̀. Má lọ rí bọ́ọ̀lù mi láàmú. Ó ṣe ní ìkọlù mi. Ó ṣe ní ìkọlù mi. Ẹsẹ̀ òṣìṣẹ́. Sọ́rí, kí ni ètò òrùkọ olùmọ̀ ṣáàdà máa gẹ̀rẹ̀? Ṣùgbọ́n ayé oníṣẹ́ lẹ́mù ìwọ náà wọ́n sọ lọ́wọ́ wo gbogbo owó tó wà nílẹ̀ pátápátá ó ti lọ. Débi ọdún mi kò dùn mí èmi ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ̀ máa lè ní bó ṣe wà bó ṣe wà sí ẹ̀jọ̀ mi. Ó ní pé Alex tó ń pè ní boyfriend ẹ̀ nìyẹn. Ó ní mi máa ń sọ ní Alex. Alex ni. Ó ní. Mo gbọ́. Ti ẹni pé Kí mo fẹ́ ṣe? ọkùnrin sì lè ní òkè mi nílò kámpọ́ọ̀sì. Màá fi mú àwọn ọkùnrin. Màá fi fún ọ̀fìn. Ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sàn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà iṣẹ́ jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà iṣẹ́ jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o. Ìwé lárí kọ́kọ́ ó lọ́ka o. Mo dá ó níbi tó máa tiẹ̀ dé. Ó délé ìwé tán ó yàyàkúyà ọ̀rọ̀dọ̀lọ́ṣọ́ ṣé èyí wá dá arábìnrin ronú rẹ̀ o.